Orúkọ mi ni Ifáyẹmí Oṣòdì, ọmọ Ojútikú. Lénìí, ìṣẹ̀ṣe là ń ṣe lénìí. Báwọn bàbá wa ṣe sọ, bá ṣe bá, wọ́n ní ìṣẹ̀ṣe làgbà. Omi là ń kọ́kọ́ tẹ̀ ká tó tẹ iyanrìn. Èní ni ọdún ìṣẹ̀ṣe, àwọn oníṣẹ̀ṣe. Ta máa ń ṣe lọ́dọọdún, every August 20 la máa ń ṣe ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe jẹ́ symbol pé láti fi celebrate gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá, ọkùnrin, obìnrin, ọmọdé àtàgbàlagbà. Oníṣẹ̀ṣe káàkiri, àwọn tó jẹ́ Òṣùgbó, àwọn tó jẹ́ Ògbóni, àwọn eléégún, àwọn onígunnu, gbogbo wọn lápapọ̀ àtàwọn olórìṣà, gbogbo wọn a máa wá pọ̀ láti jọ ṣe ọdún yìí. Kò ṣe pé àwọn èèyàn kan ló ń dá ṣe, gbogbo ẹni tó bá ti ń ṣe ìṣẹ̀ṣe la máa ń parapọ̀ every August 20 láti celebrate ìṣẹ̀ṣe day. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà wa àtàwọn kìnìún wa tó fún wa tó bá declare ní as work free day fún láti fi ṣe ayẹyẹ náà. Olódùmarè á máa tó wọ́jú wọn, Olódùmarè á máa bá tún wọn ṣe, gbogbo ibi táwọn náà rò kórè sí Ọlọ́run máa fún wọn. Ìlú Èkó ò ní bàjẹ́, gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà náà dẹ̀ ní bàjẹ́. Èní là ń ṣe ayẹyẹ ìṣẹ̀ṣe day, Ọlọ́run bá wa pa ọjọ́ náà dáadáa sí rere. Gbogbo ọmọ ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ Yorùbá, èní ni à ń celebrate ara wa, ó ti yé, à ń celebrate àṣà wa, à ń celebrate ìṣe wa, à ń celebrate ẹ̀sìn wa, táwọn bàbá wa, à ń celebrate àwọn bàbá ńlá wa, à ń celebrate wọn lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè fọ́jọ́ yìí. Èyí ní 20th of August 2024, ọjọ́ ìṣẹ̀ṣe tá à ń ṣe ọdún ìṣẹ̀ṣe lẹ́kọ̀ọ́. Àwa dúpẹ́ lọ́wọ́ ọmọ Elédùmarè fún gbogbo àwọn èèyàn tó jáde, gbogbo ẹgbẹ́ àti àwọn olóògbé àtàwọn eléégún, àwọn ẹlẹ́yọ̀ gbogbo èèyàn lọ jáde. Wọ́n wá wúre, wọ́n ṣàdúrà pé kí ìlú Èkó lè dára, kí Nàìjíríà lè tòrò. Wọ́n á gbà fún gbogbo àwọn èèyàn wa. A lè tún dúpẹ́ fún sísá wa, ọmọ Kódà. A dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí NGO wọn ṣe. Gbogbo láti sọwọ́ papọ̀ ká promote culture wa, ká rí pé future generations, àwọn ọmọ wa, àwọn ọmọ wa ló wọ́n mọ culture wa. Ká má jẹ́ kí culture wa sọnù.